Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ taya tọmọ tẹbí tará. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí yín ò ní di. A ní rí gbé sọnù bí kì í ṣe bí ọmọ. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni ẹ̀yọ́nú bíbò àṣírí. Ẹ̀yọ́nú bíbò àṣírí ò ní eléyìí. Iṣẹ́ tá a máa ń ṣe yálà à ń ta ọjà ni àbí sí ọwọ́ là ń ṣe. Kódà ẹni tó ṣiṣẹ́ ìjọba náà lè lo eléyìí. Èyíkéyìí iṣẹ́ tí a bá wù kí a ṣe, ẹ ká gbìyànjú iṣẹ́ yìí. Ẹ ká gbìyànjú ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́lẹ̀ confirm àwọn iṣẹ́ mi kọ̀ọ̀kan. Inú mi dùn o. Tẹ́ ń fún mi ní testimony pé iṣẹ́ tí ẹ dánwò, iṣẹ́ tí ẹ ṣe, ẹ dánwò. Ó sì rí bẹ́ẹ̀, ó tún wá kọjá bí mo ṣe rò ó. Lẹ́ẹ̀pẹ̀ padà sórí àwọn fídíò yẹn, kẹ́ give testimony lórí ẹ̀. Kọ́pọ̀lọpọ̀ èèyàn lè mọ̀ pé tí à ń ṣe lórí ètò yìí, a ṣeré. Ṣé data tí à ń lò ní ká sọ ni? Àbí data tí ẹ fi ń wò wá? Kí a máa parọ́ fúnra wa fún? Ní tẹ́ bá ti bá lórí ìkànnì yìí, ní tó débẹ̀ tó confirm ni. Àmì Elédùmarè confirm jùlọ o. Ká tó dáwọ́ léṣẹ́ kan lórí ètò yìí, ẹ bá mi fi ti Elédùmarè síwájú ná. Elédùmarè ni ọba wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́ ni. Ọlọ́run tó wáyé pé irọ́ ni mo wá pa fáwọn fans mi lénìí. Dákun bá mi sọ́dọ̀ òótọ́. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì, wọ́n rò pé gbogbo tá à ń sọ yìí bóyá àròrí sọ ni. Ń ta bá ń lé ni. Ìlú kan bẹ wọ́n pè ní ìlú Ìníṣà. Ẹni tí wọ́n mọ̀ Níṣà dáadáa. Ẹlẹ́rìí béèrè bàbá Arámidé nílùú Ìníṣà. Iṣẹ́ táwọn bàbá wa ń ṣe òun náà ní eléyìí. Bàbá mi sì máa ń sọ wọ́n ní àkínjúbà àfọ̀ògùn sínú kú. Ìwọ olóògùn tó wá ń di ògùn sún. Ẹ ká fáwọn tó nídìí ẹ̀. Tán bá ṣe wọ́n ṣàdúrà fún wa. Ó yá ẹ mú báírò yín àtìwé. Iṣẹ́ yìí ó yàtọ̀ sí ògùn owó, kì í ṣe ògùn owó o. Mi ì mọ̀ ń pa ògùn owó o. Àmọ́ kí àṣírí èèyàn kó máa bò. Ó ní eléyìí. Bá mi lọ wá akọ olóńgbò tó yẹ hànà. Ó lè jẹ́ dúdú, ó lè jẹ́ funfun. Tó bá ti jẹ́ akọ olóńgbò tó ti ṣọdẹ rí dáadáa, tó ti ṣọdẹ dáadáa, tó yẹ hànà. Bá mi wá akọ olóńgbò àti ìyẹn gbogbo owó tí à ń ná pátápátá nílùú tá a bá wà. Lọ́dọ̀ tí wọ́n ń bí owó bẹ̀rẹ̀ látòrí 5 naira títí dé 1000. Gbogbo ìran owó yìí ẹ bá mi wá. Ẹ bá mi wá ewé ọlà. Ewé ọlà. Ṣé wá rí àwọn owó yìí? Àwọn owó yìí, a tò àwọn owó yìí léra wọn ni. A wá bu tábà síwín díẹ̀ sí i, òun náà ní ewé ọlà. A bù sínú owó yìí, a tò léra wọn. Ètò kan ìyẹn tó wà lókè 1000 ni ó wà lókè. A wá bu ewé ọlà díẹ̀. Ewé ọlà díẹ̀ a bù sínú owó yìí. A wá dì ní òwú dúdú àti funfun. Àti dì lówó dúdú àti funfun. Ẹ bá mi wá ìsasùn tuntun, apẹ tuntun. A wá pa olóńgbò yìí, á dù lọ́rùn ni. A wá ru ẹ̀jẹ̀ rẹ̀ sínú apẹ tuntun tí a ṣẹ̀ṣẹ̀ rà tá fẹ́ fi jó. Ó ti yé yín? A pa olóńgbò yìí, á dù lọ́rùn ni o. A dù olóńgbò yìí lọ́rùn ni. A dù olóńgbò yìí, á dù lọ́rùn ni. Ẹ̀jẹ̀ rẹ̀ inú apẹ tààrà yìí, inú ẹ̀ là á pa sí. A ti pa síbẹ̀. Oògùn pọ̀. Olóògùn ní filẹ̀ ni. A ti pa. A wá la olóńgbò yìí, a là láyà. A ti la olóńgbò yìí, a ti là ní àyà. Ẹ bá mi wá ẹyin adìẹ, ẹyin òróró 6. A kó sínú olóńgbò yìí. Àtàrí 6. A kó sínú olóńgbò yìí. Obì àbàtà olójú 6 funfun. A fi sínú olóńgbò yìí. Olójú 6 pupa. A fi sínú olóńgbò yìí.
ewé origin á kó sínú ẹ̀, ewé origin tútù ẹ bá mi wá, ewé ajé tútù ẹ bá mi wá, ewé sáwéré pèpè tútù ẹ bá mi wá òun náà, àti ewé awóyọyọ, ewé ajé tútù, sáwéré pèpè tútù, ewé awóyọyọ. A wá gbé olóńgbò yìí, a gbé ẹ̀yìn rẹ̀ sínú agbada, a ti gbé ẹ̀yìn rẹ̀ sínú agbada. Ẹ̀yìn adìẹ mẹ́fà, ẹ̀yìn adìẹ mẹ́fà a kó lé inú agbada bẹ́ẹ̀, àtàwọn obì tó kù, èròjà obì ifin, obì ipa a kó síbẹ̀. Bá mi f'odidi atare kan sí, ẹ jẹ́ kí a jó, a ti jó, ẹ jẹ́ kí a lọ̀ kó kúnná dáadáa. Bá ti wá lọ̀ tó kúnná dáadáa, kò ní ohun kankan. Tó bá wù wá, a lè fi míìkì lò. Àwọn tẹ́sán tó bá fàyè gba kí a mu gárígàrí búnú àsásí, a lè fi lò. A lè foyin lò. Ṣùgbọ́n ká tó lò, a ṣe àdúrà ní àárọ̀ kùtùkùtù. Ká tó sọ̀rọ̀ sí èèyàn, òun ni a ṣe àdúrà sí. Àtàbá ti wá lọ̀ tó bá ti kúnná dáadáa, ẹ bá mi wá àdó tí ó gba oògùn yìí. Tá bá wá rí àdó, a lè rọ́ sínú ìgò funfun. Ẹ wá rí ìgò funfun yìí, a wá rán aṣọ funfun ní àpò, ibẹ̀ la máa ju ìgò yẹn sí, kò gbọdọ̀ kanlẹ̀. Ẹ jẹ́ ká gbé kọ́. Bá ti wá di àárọ̀ kùtùkùtù ká tó sọ̀rọ̀ sí èèyàn, a gbé ìgò yẹn, a sẹ́ sọ́wọ́, tàbí kí a da powder yìí sínú kọ́ọ̀bù kan, kẹ́ ẹ tú mílìkì sí, kẹ́ ẹ rò papọ̀, kí ẹ mú. Tá bá lè lo mílìkì, a lè dá sọ́wọ́ àtẹ́lẹwọ́ wa, ká da oyin sí, ká lò, kí a mú. Ó sì jẹ́ pé àwa tá bá mu gárígàrí búnú àsásí ni, a lè fi lò. Ìyẹn omi ayé, a lè fomi ayé, a lè fi lò. Àìṣiṣẹ́ yìí ká má rí ipa ẹ̀. Kódà ká tó ṣiṣẹ́ yìí, ẹ jẹ́ kí a ṣe ìmùlẹ̀. Tí ìmùlẹ̀ bá dùn wá lára dáadáa, tá bá lo iṣẹ́ yìí, iṣẹ́ ìkọjá bẹ́ẹ̀, yóò mú nǹkan wá fún yín. Tá bá lo iṣẹ́ yìí, yóò mú nǹkan gidi pàtó téèyàn ó tọ́ka sí pé iṣẹ́ tí mo lò yìí o, ìgbà tí mo lo iṣẹ́ yìí, nǹkan tó mú wá ní eléyìí. Ó dájú o, àmì Elédùmarè dájú jùlọ o. Ẹ lè fẹ́ pè mí sórí nọ́mbà 080 39 33 66 75 080 39 33 66 75 tàbí 080 53 13 31 42. Káfíńrè pàdé, ó diwọ̀ bí ọjọ́rọ̀.